ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscriber wa àsọ yìí pé ẹ ṣé both new one and the old one we say thank you very much owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ẹ follow wa náà lórí Facebook ẹ ṣé ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí ó yá ẹ wá lọ gbọ́. Ẹ káàárọ̀ gbogbo ọmọ Nàìjíríà. Ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ gbogbo Nàìjíríà ni kí n tẹ̀ tó wá kí àwọn ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé pápátá níbikíbi tá a bá wà. Kí ló mú mi jáde láàárọ̀ yìí? Ọ̀rọ̀ tí mo rí lórí kí náà pé ìròyìn wípé Ọba Akinolu Elékòó ti ìlú Èkó pé ìlú Èkó kì í ṣe ara ilẹ̀ Yorùbá. Ó yà mí lẹ́nu lọ́pọ̀lọpọ̀ wípé wáyà tó fi jẹ́ pé àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá bí mo ṣe máa ń tẹnu mọ́ kí ló dé tí wọn ò sùn kan ronú ara wọn. Ọba Akinolu Elékòó èmi ò bọ̀wọ̀ fórí adé tí yín o nítorí pé mi ò rí gẹ́gẹ́ bí ọba. Elékòó ti ìlú Èkó mi ò bọ̀wọ̀ fórí adé yín. Láti ìgbà tí mo ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ́ ń ṣe àṣìṣe ni gbogbo ohun tẹ́ ẹ máa ń ṣe pátápátá tí ò sí nǹkan kan ta lè yọ. Àṣìṣe ni mo máa ń rí wípé ẹ máa ṣe ní gbogbo ìgbà. Kí ló fa ìdí ọ̀rọ̀ mi wá ni wípé nígbà tí Ọba Akinolu tí wọ́n jáde síta tí wọ́n lè sọ wípé Èkó kì í ṣara Yorùbá, ọ̀rọ̀ yìí ó bomi sí mi lẹ́nu tó buyọ̀ sí pẹ̀lú. A ní ọmọ ṣu sórí ọlọ, wọ́n pe ìyá ìpè kó wá kó imí tí ọmọ èṣù sí orí ọlọ. Ìyá wa bá tọwọ́ ba bẹ́ẹ̀ ló yọ nǹkan tó fi ṣe nǹkan oṣù ló tó fi kó ìgbẹ́ lójú ọlọ. Nígbà tí a ní Saheed Elegushi bí èèyàn bá tiẹ̀ lọ́pọlọ lórí tí ò sí làǹkàyè fún, kí ló wá dé tó jẹ́ pé ìwọ àgbàlagbà tá a mọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà tó wá jáde síta tó lè sọ eléyìí wípé Èkó kì í ṣara Yorùbá? Ẹ mọ̀ pé inú lẹ fi ń ta ìlú yín. Gbólóhùn méjì péré ni mo kàn fẹ́ sọ lọ́rọ̀ ìlú Èkó, mo dẹ̀ fẹ́ kí Ọba Akinolu kó lọ digest ẹ̀. Gbólóhùn àkọ́kọ́, Ọba Akinolu ọwọ́ ta lẹ ti ń gba àṣẹ láti dé adé? Ǹjẹ́ adé tẹ̀ ń lò nílùú Èkó Anambra ló ti wá ní àbí ìlú Kánò? Ní tí mi fẹ́ bí yín nìyẹn, ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn o. Adé tí Ọba Akinolu tí wọ́n dé, ṣé adé ọ̀hún kẹ́ bá mi bí wọ́n léèrè, ṣé adé tí Ọba Akinolu tí wọ́n gbé sórí Anambra ni adé yẹn ti wá ní àbí Kánò? Ìbéèrè mi àkọ́kọ́ nìyẹn fún Ọba Akinolu ti ìlú Èkó. Tẹ́ bá lè dá mi lóhùn ìbéèrè mi yìí inú mi bá dùn. Ẹlẹ́kejì ẹ̀wẹ̀wẹ̀, ẹ̀yọ̀ tí wọ́n ṣe nílùú Èkó tó jẹ́ òòṣà Èkó, ẹ bá mi bí Ọba Akinolu léèrè pé bo ni ẹ̀yọ̀ ti wá sí ìlú Èkó. Èmi kí ni yóò dá yín lóhùn tẹ́ ẹ bá bí mi pé bo ni ẹ̀yọ̀ ti wá. Ẹ ní kí ẹ̀yọ̀ nílùú Èkó kọ́ má kí mọ́ Ìpẹ̀rù Àkẹ̀sán Baálẹ̀ Ọjà. Ẹ ní kí ẹ̀yọ̀, mo tún rìpíìtì ẹ̀ lẹ́ẹ̀kan sí, kẹ́ ẹ kí ẹ̀yọ̀ nílùú Èkó kẹ́ ẹ má kí mọ́ Àkẹ̀sán Baálẹ̀ Ọjà. Ìpẹ̀rù nílùú Rẹ́mọ ni wọ́n ti mú ẹ̀yọ̀ wá sí ìlú Èkó. Òòṣà Èkó sì ni ẹ̀yọ̀. Ẹ bá mi bí Ọba Akinolu léèrè bóyá Anambra ni wọ́n ti mú ẹ̀yọ̀ wá ní àbí ìlú Kánò. Tán bá lè yẹ mí lọ́wọ́ wo gbólóhùn méjì yìí, tán bá lè fún mi lésì ẹ̀, wà lára mi abalẹ̀ wọ̀wọ́. Tẹ́ bá ti sọ pé Èkó kì í ṣara Yorùbá, á jẹ́ pé kì í ṣara Nàìjíríà nìyẹn. Á jẹ́ pé ṣe lè kú kàn jábọ́ látọ̀run. Ẹ wo ẹ̀yin ọmọ ìyá wa, kò dá kágbàlagbà máa wí tí ò ní tán lẹ̀ nítorí pé ẹ̀yin lóhùn tó bá ti bọ́ ó ti fọ́nká. Ìlú Èkó ṣe ní ó dàbí pé ká máa sọ̀rọ̀ ìlú Ìkòròdú tẹ́ ẹ mú mọ́ Èkó pẹ̀lú ọwọ́ agbára. Gbogbo ẹni tó bá gbọ́ mi kọ́ máa já mi. Ìlú Ìkòròdú ẹ̀fọ́ òdú ni àwọn ìlú Rẹ́mọ wá gbìn ní ìlú Ìkòròdú, pàápàá jùlọ ìlú Ṣàgámù. Ẹ̀fọ́ òdú ni wọ́n wá gbìn ní Ìkòròdú. Ìkòròdú dàbí abúlé ní ayé ìgbàanì fún wa ní Rẹ́mọ ni, pàápàá jùlọ ìlú Ṣàgámù. Oníkálukú ló ní orísun, oníkálukú ló níbi tó ti ṣẹ̀ wá. Kí ló dé tí àwọn àgbàlagbà tá a máa torí pé a fẹ́ jẹun tá a dẹ̀ máa ba gbogbo nǹkan jẹ́? Ọjọ́ gbogbo yín sì ti dalẹ̀, ẹ ti dàgbà. Kí ló dé tẹ́ ẹ fẹ́ dá wàhálà sílẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tiyín?
wáyé tó fi jẹ́ pé ní gbogbo ìgbà àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa ba nǹkan jẹ́ tá a da nǹkan rú òun lè máa ń fi ojoojúmọ́ ayé yín sọ. Di ọ̀la kò sí bẹ́ẹ̀ ṣe máa rí ọmọ Kòdú tó bá jẹ́ ojúlówó Kòdú á jẹ́ kó yé yín pé òun tan mọ́ Ṣàgámù nílùú Rẹ́mọ. Ẹ má máa fi gbogbo ìgbà kẹ́ fi máa sọ̀rọ̀ kùnbákùngbé ọ̀rọ̀ tó jẹ́ pé á tún nǹkan ká. Gẹ́gẹ́ bí orúkọ mi màá tún kọrin yìí fún yín láàárọ̀ yìí. Àgbààgbà táyé ṣe o àgbààgbà, ẹ má jẹ́ kó bàjẹ́ o àgbààgbà. Àgbààgbà ẹ táyé ṣe o àgbààgbà, ọ̀rọ̀ yìí dọ̀wọ́ yín o àgbààgbà. Àgbààgbà ẹ táyé ṣe o àgbààgbà, ẹ má jẹ́ kó bàjẹ́ o àgbààgbà. Ìtumọ̀ orúkọ tí mò ń lò lórí ayélujára nìyẹn. Àgbààgbà táyé ṣe, ẹ má jẹ́ ó bàjẹ́, ẹ má dayé rú. Ọba Akinolu ti ìlú Èkó, ó di ẹ̀kejì tí mò ń rí àṣìṣe tí ò yẹ kó tọwọ́ yín wá. Ó di ẹlẹ́ẹ̀kejì tí mò ń rí àṣìṣe tó jẹ́ pé ó yẹ kí Elégùṣì máa wù ú kẹ́ máa pèsè àkíyèsí pé wọn kì í ṣe ilé ayé bẹ́ẹ̀, ṣùgbọ́n mi ò rí yín bá wí. Mi ò lè rí bàbá Akinolu bá wí. Ẹ kàn jẹ́ kí àwọn nǹkan ó wà lójú kan báyìí kó dẹ̀ máa rotate lójú kan. Ẹ fàyè lẹ̀ fún àwọn tó lè ṣe nǹkan ju pé gbogbo yín jẹ́ lọ́wọ́ agbára ẹjọ́ ń lo pé mo mọ̀ ẹ́ rí ẹ̀rọ wà nípò báyìí tẹ́lẹ̀ wá bọ́ síbí. Nǹkan yẹn ojú kan náà ló wà tó sì ń yípo tó ń yípo. Bàbá Tinubu mo rí bá wí nítorí Tinubu ló fi yín jọba. Ńgbà tẹ́ lọ kí ọlọ́pàá mọ́lẹ̀ tẹ́ ní wá jọba ọ̀nà dà tó fi ní ṣìwàhù, ṣùgbọ́n kì í ṣe gbogbo ọlọ́pàá o. Èyí tó pọ̀ jù nínú yín kò sọ pé kó má ṣìwàhù nítorí pé intẹ́ mú bọ̀ láti ibi tẹ́ ẹ ti ń bọ̀ náà lẹ́ẹ̀ṣì lò. Ó sì lójú ọlọ́pàá tó lódodo lọ́wọ́. Ní ayé ìgbàanì ó lójú èèyàn tí wọ́n fi ń jọba. Kán tó fìyàn joyè oyè láì kí ń ṣọba o. Kán tó fìyàn joyè wọ́n á ṣèwádìí ẹ̀ débi gẹ́. Wọ́n á mọ onítọ̀hún lólótìtọ́ ènìyàn. Wọ́n á mọ onítọ̀hún gẹ́gẹ́ bí ẹni tó láyọ̀ ọkàn. Wọ́n á wo onítọ̀hún pé kì í mú kan mọ́kan. Wọ́n tó fìyàn jẹ oyè ká tó sọ pé ọba. Ẹni tí wọ́n bá fẹ́ fi jọba ní ìgbà kan rí ó gbọ́dọ̀ jẹ́ olódodo, ẹni tó níbẹ̀rù Elédùmarè, ẹni tó mọ̀ nípa ìṣẹ̀ṣe, ẹni tó mọ ọ̀tún yàtọ̀ sí òsì. Àwọn ni wọ́n fi ń jọba láyé ìgbà kan tí ò tí ì sáyé pé ká máa pàṣẹ lé aráàlú lọ́wọ́ pé ẹni báyìí nílò. Ayé ìsìn ti wá di pé tó o bá ti ṣe ti APC o lè jọba, tó o bá ti ṣe ti PDP o lè dórí ìtẹ́. Ẹ wá mú nǹkan yìí ẹ fi bà gbogbo nǹkan jẹ́, ẹ fi da gbogbo nǹkan rú, ẹ fi ń kó àwọn kan sínú wàhálà ìdààmú. Ẹ̀yin sì ń wò pé kò kàn yín torí pé owó wà lọ́wọ́ yín, ní tó bá ṣe tì ilẹ̀ lágbé. Ṣùgbọ́n ẹ rántí ọ̀la, ẹ rántí àti sùn yín, ẹ rántí pé ọjọ́ kan ń bọ̀ tíṣu máa dilẹ̀ lẹ́yìn aṣojú jẹ yín. Ẹ rántí pé ẹ máa sùn lọ́jọ́ kan tẹ́ ẹ máa lajú tẹ́ ò ní lè pàdé. Ẹ rántí pé ẹ sùn lẹ̀ lọ́jọ́ kan apá yín ò ní ṣe gbé mọ́, ẹsẹ̀ yín ò ní ṣe gbé mọ́, ẹ wà dàpọ̀ láàgì nítorí pé wọ́n á to apá àti ẹsẹ̀ yín wọ́n á tó papọ̀ sójú kan. Ẹ wà dàpọ̀ là lọ́jọ́ náà lọ́hùn. Ẹ rántí pé ọjọ́ yẹn ń bọ̀. Ǹjẹ́ báwo la ṣe sọ̀rọ̀ yín nígbà tẹ́ ẹ bá sùn gbalaja? Báwo la ṣe sọ̀rọ̀ yín, kí la fẹ́ sọ nípa yín gan nínú gbogbo tẹ́ ẹ̀ ṣe fún aráàlú? Ẹ lọ wo ọ̀rọ̀ mi kẹ́tùn wò. Ìwọ̀nba tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ní ìkújù bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀ mo ti ń jáde láti bí ẹnu ọjọ́ mẹ́ta tí mò ń bẹ ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ tí mò ń rọ̀ yín pé kẹ́ ẹ má jẹ́ abára wa jà. Ẹ wo gbogbo dúkìá tẹ́ ẹ̀ sún ná. Òbí ò rí yín o, Jàgàbá ò rí yín o. Àwọn tẹ́ ẹ̀ ń kó sínú hílà ìlò yìí wọn ò sínú àwọn olóṣèlú o. Aráàlú lásán ni wọ́n. Mo kẹ̀ sọ fún yín pé ẹ rántí pé àwọn ọmọ ìyá tiwa náà wà ní Anambra. Ẹ rántí pé àwọn ọmọ ìyá wa wà ní Port Harcourt. Ẹ rántí pé àwọn ọmọ ìyá tiwa náà wà káàkiri. Mi ò ní kẹ́ ẹ lajúlẹ̀ kí wọ́n gba ẹ̀kọ́ lọ́wọ́ yín, ṣùgbọ́n kì í ṣe pé kẹ́ ẹ wá bà dúkìá wọn jẹ́, kẹ́ ẹ bà ọrọ̀ ajé tiwọn jẹ́. Bí wọ́n ṣe ń jẹun kẹ́ ẹ sọ wọ́n dolè, kẹ́ ẹ sọ obìnrin daṣẹ́wó. Abọ̀rọ̀ ò lásán fọ́mọlúàbí tó bá dé ní àdó didi. Gbogbo àwọn tẹ́ ẹ dà sádánwò yìí òbí ò mọ̀ wọ́n rí. Ẹ má sì kó bá bàbá Bọ́lá Ahmed Tinubu nítorí pé èyí tẹ́ ń ṣe yìí gan-an ó kó bá arákùnrin láàyè ọ̀tọ̀, ó kó bá bàbá yìí lọ́tọ̀. Tá a bá mọ tá a jọ ń ṣe ìbò míì kó ọjọ́ méjì báyìí a sì ń ba dúkìá jẹ́. ń bá àwọn kan náà dìbò tó bá jẹ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ gómìnà lè rán wọn ṣẹ́ pé kán ṣe báyìí, èyí ò dá tó. Mo gbọ́dọ̀ táwọn Ọba Akinolu sọ nípa ọ̀rọ̀ pé àwọn Ìgbò kò ṣe Ìgbò. Ọba ìlú ò ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. Olórí ó ẹ̀ tẹ́ yẹ lórí ipò yẹn nítorí pé ìṣọwọ́ sọ̀rọ̀ yín, ìhùwàsí yín kò yàtọ̀ sí bí ìgbà tẹ́ ṣe wà lọ́fíìsì tẹ́ ṣe gbàrìbá. Bàbá ẹ lọ pẹ́ra ń ṣàkíyèsí. Ọba Akinolu ọ̀rọ̀ tẹ́ sọ lọ́jọ́ tẹ́ jáde tẹ́ sọ̀rọ̀ ní tí mo rí tẹ́ sọ tó mú ọpọlọ díẹ̀ wá wípé ẹ̀yin ọmọ Ìgbò ń tẹ̀ ń dánwò bíi ṣẹ́ lé dánwò nílùú tiyín lọ́hùn-ún. Tẹ́ bá yìí ń sọ yẹn ó sì ń da ju pé kẹ́ẹ̀kan dẹ́mu wọn
kẹ́ sọ fún wọn pé tí wọ́n bá ṣe kinní kan wọ́n á rí kinní kan. Ọba ìlú ò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ máa sọ̀rọ̀. Ó yẹ kẹ́ pẹ̀tù sí wọn nú ni, ṣùgbọ́n kẹ́ fàṣẹ lé fún wọn ń báyìí ni mo fẹ́ nílùú mi. Ó dìgbà tẹ́ bá sọ̀rọ̀ bí àwọn agbèrò ló tó di pé bóyá ayé fẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ sọ wọ́n tó mọ̀ pé bóyá nu bí yín. Ẹ nídìí láti sọ̀rọ̀ bí agbèrò, ẹ sọ̀rọ̀ ṣán. Ọba máa ń pàṣẹ ni, ọba kì í dábàá. Ó yẹ kẹ́ sọ̀rọ̀ kẹ́ fàṣẹ lé ni, ṣùgbọ́n kì í ṣe orí ìtẹ́ wa ń sọ. In fact Elédùmarè àti yọ wá nílẹ̀ Yorùbá nítorí pé gbogbo tó ń ṣe yìí náà ọjà tó ń san yẹn bí ojú Yorùbá kan àbí méjì ó máa wà ń bẹ̀ tó ń fi sun ọjà yẹn kọlẹ̀kọlẹ̀. Ní àná mo gbàgbé orúkọ ọjà yẹn torí mo wò lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ fi sun ọjà yẹn tó fi jó bẹ́ẹ̀ yẹn. Ǹjẹ́ ẹ nígbàgbọ́ pé ọmọ Ìgbò nìkan ló máa ní nǹkan bẹ́ẹ̀ ni? Ó dá sọ́mọ Yorùbá tó ní nǹkan bẹ́ẹ̀. Ṣé bàbá Bọ́lá Ahmed Tinubu máa pè tó máa fún lówó ọjà míì ni? Àti wípé ǹjẹ́ ojú àpá ṣó lè jojú ara bí? Ṣé ojú àpá ó lè jojú ara? Ẹ jẹ́ ká ronú ara wa jinlẹ̀. Ok, wọ́n ní ọjà Àkàrẹ́. Ṣé ọjà Àkàrẹ́ ni lédi yẹn pè lánàá? So wọ́n ní ọjà Àkàrẹ́ ni ọjà yẹn. Ṣé ìyá mi Olúwàjọmí lójú? Ojú àpá ò lè jojú ara. Ń tẹ́ ń ṣe ẹ̀ ń pa àwọn ẹlòmíì lẹ́kún, ẹ̀ ń sọ ẹlòmíì dolè, ẹ̀ ń sọ ẹlòmíì di aṣẹ́wó nítorí kíni? Ṣé nítorí pàṣẹ election? Ní tí wọ́n sọ nípa ọ̀rọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ni pé ṣé tí bàbá Bọ́lá Ahmed Tinubu bá wọlé gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà pé wọn ò tí ì wọlé bí ààrẹ, ẹnikẹ́ni ò láṣẹ nínú ìlú, ó ti Yorùbá ara wa. Ok, wọ́n ní akéré. Ok, ẹ ṣe máa. So gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀, ǹjẹ́ bàbá Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n ti di ààrẹ tó jẹ́ pé ọlọ́pàá gan ò lẹ́nu ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́, ọlọ́pàá kò lẹ́nu ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́, gómìnà Èkó kò lẹ́nu ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́, ṣé tí wọ́n bá di ààrẹ ǹjẹ́ ẹlòmíì tẹ̀ nílé rìn ládùúgbò? ń tà ń sọ nìyẹn táwọn kan sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídẹ̀ ọmọ ẹlòmíì. Ǹjẹ́ tí ọmọ ẹni bá yọ ọmọ burúkú tó bá jẹ́ pé ọmọ tó lè pa ni ọmọ tá a bí, ṣé kò yẹ ká yàgò fún ọmọ náà? Ká súnmọ́ ọmọ lọ́mọ. Ọmọ tá a bí tó fara ni wá, ọmọ tá a bí tí ò jẹ́ kára lé ó gbádùn, tí ò jẹ́ kára ló gbádùn, tó ń fún òbí ẹ̀ níyọnu. Tí a bá parọ́ ọmọ bẹ́ẹ̀ tì ta sáde ara ta kò pọ̀jù. Elédùmarè ò lòdì sí gbogbo tẹ́ ń ṣe yìí. Èmi ò rí ní tó mọ́pọlọ wá bẹ́ẹ̀. Mi ò ní kẹ́ ẹ má jáde kẹ́ ẹ má bú mi o, ṣùgbọ́n ètò ojú òótọ́ ọ̀rọ̀ á bára wa sọ. Mi ò mọ òbí àbí kílẹ̀ ń pè mí mọ́ rí nítorí kó lè gbogbo yín àtòbí o àti bàbá Tinubu àtàtìkò àti Kwankwaso gbogbo yín olè níyín, ọ̀fọ́n níyín, jàgùdà pálí níyín. Kò sẹ́ni tẹ́mi bá sọ̀rọ̀ ẹnu gbogbo yín, ṣùgbọ́n tẹ́mi sọ ní pé kí ló dé tó jẹ́ pé ajára alẹ́ adẹ ní ara lè wà lára. Adẹ ń lo agbára lórí gbogbo nta ní, adẹ ń lo agbára lórí ará ìlú. Nígbà tí campaign yìí lọ, ṣe bí mo rí àwọn kan mo kàn gbàgbé orúkọ àwọn bọ́ọ̀sì yẹn tó lọ káwọn mọ́bẹ̀ pé wọn gbọdọ̀ ṣe meeting PDP níbàá láíláí torí kíni in tó bá wọn oníkálukú ló lè ṣe láyé ara ẹ̀. Àrí bàbá tó ń ṣe PDP tọmọ sì ń ṣe APC, wọn ò sì díra wọn lọ́wọ́ sí gbénu ilé kan náà. Kí ló ṣẹlẹ̀? Wà tó fi jẹ́ pé gbogbo nǹkan ìlú Èkó tipátipá ti kúkú, tipátipá ti kúkú ní gbogbo tẹ́ ń ṣe nílùú Èkó. Kí ló ṣẹlẹ̀ gangan? Èkó kì í ṣe ara Yorùbá, á jẹ́ pé ara Anambra ni àbí kẹ́kọ̀ọ́ jára Kánò. Gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ wà lórí ètò, ẹ má bínú jàre. Ìwọ̀n bá ṣókí tí mo ní kí n mú wá ní gẹ́gẹ́ bí tí mo rí nípa ọ̀rọ̀ bàbá Akinolu tí wọ́n sọ, tí mo rí nínú ìwé ìròyìn. Eléyìí ló ta mí lára tó kan mí lóminú díẹ̀ pé Èkó kì í ṣe ara ilẹ̀ Yorùbá. Àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ yìí kò yẹ lẹ́nu ọba aládé, nítorí adé tẹ́ dé sórí bóyá kì í ṣe Ifẹ̀ náà ti gbé fún yín, bóyá àti Anambra àbí kẹ́ Kánò ni adé yìí ti wá. Nínú ọ̀rọ̀ yín ẹ ti ń wùwà ìbọ̀ tipẹ́ gẹ́gẹ́ bí mo sọ pé kì í ṣe àkọ́kọ́ yìí lélẹ́yìí. Orú ọjọ́ tẹ́ rí ọ̀nà òrìṣà tí ẹ fojú kéré wọn, bó tẹ̀ jẹ́ pé àwọn náà wọn ò yàtọ̀ sí yín torí pé wọ́n ṣe dórí ìtẹ́ àti gbogbo ìwà tí wọ́n wù káàkiri tí ò yẹ. Torí ọ̀nà òrìṣà náà kábíyèsí o bàbá, àwọn yín kò máa jẹ́mú rẹ̀. Báwo lẹ ṣe rójú olóró sí ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba? Báwo lẹ ṣe rójú olóró sí Aláàfin àná àti ọ̀nà òrìṣà àná? Bí Aláàfin ṣe máa ń sọ pé òun ò recognize ọ̀nà òrìṣà tó kò tó bẹ́ẹ̀ kò tó gbóná ojú ẹkùn ẹ̀ tó níbi tó bá dúró sí ibẹ̀ náà ló dúró sí o. Kò ní kúrò láàfin ẹ̀. Ó bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè ààfin ẹ̀ ló ní wàá bá. Kò rìn ìrìn bòròrò kiri, àwọn ìrìn kò lọ́bẹ̀ ńlẹ̀ kò rìn léyìí tẹ́ ìrìn kiri. Ọ̀nà òrìṣà Ọ̀jájá ẹ kàn bá ojú Yorùbá jẹ ni, ẹ ń tẹ ojú Yorùbá mọ́lẹ̀, ẹ ń ṣe Yorùbá báṣubàṣu ni. Èyí tèmi fi máa ń takò àwọn tó máa sọ pé kó má sọ̀rọ̀ sọba nìyẹn, nítorí pé àwọn ọba tá a ní lóde òní wọn ò kí ń ṣe ọba original, fake nìyí. Torí tẹ́ bá jẹ́ original ọba, Saheed Elegushi ò ní fọwọ́ máa tápù ọ̀nà òrìṣà kó máa bá sọ̀rọ̀ níta gbagba wálé àkó máa sọ pé ìwọ kó máa lówó fún ọ̀nà òrìṣà. Ọ̀jájá ẹ̀ ń bójú Yorùbá jẹ́. Ọ̀rọ̀ yìí ló fa ìjà láàrin òun àti olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Òun ló fi jáde síta fi ń sọ̀rọ̀ pé tó bá gbalẹ̀ Yorùbá àwọn kan tí wọn lórúkọ. Ní tí mo fi pe Elegushi lọ máa lè nìyẹn, nítorí pé àwa mọ díẹ̀ nínú ọ̀rọ̀ náà. Òun lẹ́nu mi ṣe gbà pẹ̀lú wèrè tó jáde tó sọ̀rọ̀ tó lóun gbèjà Elizabeth àbí kí náà korúkọ ẹ̀. Fún ìdí èyí Ọba Akinolu àpẹẹrẹ ẹlẹ́fihàn lọ́jọ́ kìnnà àná tẹ́sán bo ọ̀nà òrìṣà
kò síbẹ̀ kẹ́ jẹ́ ọmọ 150 years ọmọ lẹ́jẹ́ sọ́nà ìrìṣà orúkọ yẹn ni o kì í ṣe tó gbé orúkọ yẹn sọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí orúkọ yẹn là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ orúkọ yẹn là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé kí baálẹ̀ inú ilé kan àbí láńlọ́ọ̀dù kan kó kẹ́kẹ́ wọ́n pe ìpàdé gbogbogbò nílùú Èkó kí baálẹ̀ kan àbí bí olórí inú ilé kan ṣá bí olórí ẹbí inú ilé kan ó wá rí yín kó snob yín bẹ́ẹ̀ lẹ́rí lẹ́gbẹ̀ẹ́ òní ó jìnnà fà àtìgbà yẹn ni wọ́n ti sọ mí di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ayélujára torí àtìgbà náà ni mo ti ń sọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti Facebook ní gbogbo gbà fún ìdí èyí Ọba Akinolu ẹ lọ sinmi ẹ̀dọ̀ ẹ ṣe jẹ́jẹ́ ẹ lọ pèrè ayé wálé gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ bá sọ láwùjọ ẹ máa wò kẹ́ tó sọ ẹ sì máa mí lélẹ̀ kẹ́ tó dáhùn sí ọ̀rọ̀ òkú ọ̀rọ̀ ló bá máa ń dá sí á dá fún gbogbo ẹ̀yin ìyá mi tẹ́ bá mi ṣe ètò yìí lágbára Elédùmarè ẹ̀ ní wówó tí ẹ̀ ní wọ́mọ tí gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe ẹ̀yin lẹ́jìrì ṣe ẹ̀yin bí sókè wówó tí owó nìtàn lọ́wọ́ yín lágbára lọ́wọ́ Ọlọ́run àwò títà tó bá mú wáyé báwo ló mú padà sílùú ọ̀run ẹ̀yà ara yóò ní dín àwọ̀ yóò ní ṣá báyìí bá ń jẹ́ ayé tí bàbá jẹ́ ìgbà ẹ̀yin lẹ́ẹ̀ máa wá ẹ̀mí ni màmá wá ẹ̀yin ni màmá bá lágbára Elédùmarè a ò ní ṣìṣe o a ò ní ṣìlẹ̀tẹ̀ ire lójú owó ire o ire kàǹkà ó dìgbà kan náà.